bó ní síwájú dá. Iwájú ò dá o. Iwájú. Mọ̀tárì wọ́n lọ mọ̀tárì. Ẹ̀rọ máa bọ̀. Àwọn ẹ̀ka ṣe kúrò níbi ẹ̀sọ́ mi ti tẹ̀sọ̀ mi mọ́lẹ̀. Tẹ̀sọ̀ mi mọ́lẹ̀ mọ́lẹ̀. Mo lọ tún wá wájú. Sórí rí wọ́n pariwo jù lápá báyìí fún ọlọ́bẹ̀ fowó. Ṣé mi ò ní sun bí báyìí? Lọ́yà. Ẹni má pè lọ́yà mọ́. Lọ́yà. Akẹ̀tẹ̀rẹ̀ ń díwájú. Lórúkọ mi. Ràfíù wọ́dà. Tá a gbọ́ra wa yé ní. Sọ́ọ̀rí ní tí ì sọ fún ọ. Akẹ̀tẹ̀rẹ̀ ń díwájú owó wà ní. Mo ti yé ni mo ti rà sẹ́yìn ẹ̀yìn lórí ẹ̀kọ́ mọ́lẹ̀ yìí. Aṣẹ́ ìbá gbẹ mi ò fẹ́ fi mí lẹ́nu. Lábàrà fi mí lẹ́nu ẹ máa dákú kúrò. Ọ̀lẹ́ fi mí lẹ́nu máa ti bá. Agency. Wọ́n tà gan mọ́. Pípa ní ọ̀dà àbọ̀ bá ṣìyàn lójú gan wàhálà ní ìmọ̀ gbóná. Ìjẹ̀fẹ́ ọjọ́ ìbíjà fún mi. Olúwa. Ìlà iná àti iná Ṣàngó olùkóso àyàrá ní Jésù Kristi Olúwa wa. Mo sì lóúnjẹ tó yẹ kí n jẹ nílé wọ́n lọ ń kẹ́ mi lójú. Mo fẹ́ jẹ́ wèsè kí tó kú. Ṣé ní gbogbo ọkùnrin tí mo sọ wípé ó ti kú yẹn náà kò sẹ́ǹdì owó padà sẹ́ǹdì 1.2 million. Irọ́ ni. Kò sẹ́ǹdì 1.2 million. Lọ́yẹ̀ lè rí ìyá àjò ní tí mo sọ tí ó ní ṣọ́ọ̀bù wájú ọ̀dà fi 2 million rẹ́ṣẹ̀. Ìrántí ni. Ẹjọ́ ń ṣe èlé kúrè o. Ẹgbẹ́rún olówó ẹ̀ ní kúrè. Ìwọ kò ní kúrè. Àti kúrè mi táwọn ẹni. Ṣírí tẹ bá ń sọ̀rọ̀, wọ́n máa gbá dájú ìbọ̀kọ̀ wá o. Dìlọ́. Ẹ máa ní mi ò ṣe dìlọ́ rẹ̀ sí olórúkọ mi. Wọ́n kì mí dìlọ́ mẹ́ta. Ìfà ìwọ tọrọ níbi tá a wà yíyá wíyé ní ọ́ní. Wọ́n bá tọrọ níwọ̀n ni. Ọgbọ́n bẹ́ẹ̀ ọdún pariwo. Wọ́n ní ìjẹ́ kóndòmù alágbò mi ti bá kú báyìí tí màá rọrùn wọ̀ báyìí. Àwọn dáadáa. Rọrùn wọ̀ báyìí kóndòmù alágbò mi. Kóndòmù. Ìtọ́jú méjì láyé kéèyàn gbé inú òfìfo dọ́ọ̀nù kó dáa. Ṣé bí báyìí wà? Káàmọ́ lọ́dọ̀ tí ó ṣẹlẹ̀ lọ. Ìsìnkú yín ò lè sórí rẹ̀ o. Ọ̀sẹ̀ aburúkú ìgbàlá kẹ̀kẹ́ òṣìṣẹ́ mi. Ṣírí according to law ẹ̀yọ̀jú ẹ̀. Kani. Ẹ kọ́kọ́ gbórí sókè. Àní gbórí sókè ní ẹsẹ̀ bẹ́ẹ̀ lè ti sáwó kí ní tẹ́lẹ̀. Bú ọ lọ́wọ́ wájú wà kẹ́tẹ̀ rẹ kọ́ fi wọ̀ ọ́hún ṣá ti lọ. Ẹ̀yin ọmọ yìí. Ẹ̀yin lẹ́yìn bá ń gẹ̀ látàárọ̀. Kò jẹ́ já wọn. Ẹ̀yin ní ṣé ẹ̀mí tí àgbàlagbà méje ó ti fẹ́ kú síbẹ̀. Orí yìí orúkọ yìí. Wọ́n bá ti bí ayé ẹ̀jẹ̀ ń bá ní. Ẹ̀yin lẹ́yìn bá ń gbà. Ẹ̀wá ìsìnkú yín ò lè sóríire wallahi ta'ala. Ìfẹ́ lè yín lọ́dọ̀ ìyá yín ni ṣàkóso. Àwo títà àbájójú kú ẹ̀ ní jẹ́wọ́ fún mi. Ẹ̀yin wà lónà ewé ẹ sọ fún mi pé ìyá ẹ jẹ́ sí pé kò sẹ́ǹdì owó sí 1.2 million naira. You went ahead and spent it. You squander it. Èyàn burúkú nìyẹn. Èyàn rẹ̀ ni wọ́n. Àwo èyàn burúkú nìyẹn agency. Èyàn burúkú ni. Àwa dojú kú ẹ wá. Wọ́n bá yín ṣe mọ́. Ṣé ńgbà tí ìwọ dojú kú? Tẹ bá rọ fáńdì mi jù bá gbé yín lọ sí ilé ìjọ. Ńgbà tí ìwọ dojú kú kọ́ lọ sọ fún mi. Ẹ fọwọ́ kà á ṣe ìwọ kọ́ lọ fún mi. Ìwọ sọ mi pé ọmọkùnrin jọ̀dí tí bá ní kò tẹ́lẹ̀ owó sí ọ ni kọ́ lọ sọ fún mi níjì. Tí wọn bá wá máa ká àbájójú kí ni ṣe ẹ ní jẹ́wọ́ fún mi. Ṣé wàá ṣe pé yẹn rò pé kéèyàn má gbé irọ́ lọ sọ́run? Ṣé èmi wà sọ̀rọ̀ yìí? Àtijọ́ mọ̀ sọ̀rọ̀ mi yí ọ. Láti òní lọ mi ò lè trust yín mọ́. Ṣé rí ẹni tẹ́ ẹ bá ló kú? Ọlọ́run ọba ń gbọ́ ẹ máa mú mi débi òkú ẹ̀. In fact ẹ máa wù jáde tí màá fojú ara mi rí báyìí. Our heads no deal again. Ẹbí ẹ̀kọ́ àwọn ọmọ burúkú. Torí fúnra ara mi ni màá. Tí ì bá ṣe àwọn ọmọ burúkú yìí. Tí ì bá ṣe wá tí èmi rò ní pé mọ̀jà àgbà bí o. Alẹ́ ní sáńbágà náà ń lò tẹ́ mọ́ ìgbà. Báńgà náà ń yẹ mo rí báńgà lọ́wọ́ àwọn ọmọ yẹn wọ́n tún wá rẹ̀ ìyá wọn mọ́ wìrì ni. Gbogbo kómi lè kómi náà mo rọ̀ ọkọ̀ sí mi bí. Wọ́n ti yọ ẹbí ń pa mí. Gbogbo ní ìtẹ̀jọ́.